Hallelujah o. Hallelujah. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Lórí ẹ̀kọ́ tá a ti ń kọ́ bọ̀ náà ni láti ìjọ yìí. A fẹ́ sáré wo àwọn àpẹẹrẹ àlá méjìlá tí ó ṣeé ṣe kí o máa lá nígbà tí ọmọ ìrankíran tó bá bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ òdì nípa tẹ̀mí àti nípa tara sí ọ. Ṣé rí, Ọlọ́run máa ń fi nǹkan hàn nínú àlá púpọ̀ púpọ̀. So abala yìí ó jẹ́ abala tẹ̀mí. Àwọn tó wà tó jẹ́ ní ẹ̀mí, àwọn tó jẹ́ Kristẹni tí ò tí ì gbàgbé Ọlọ́run, àwọn tó jẹ́ ẹni tó mọ̀ ìpè Ọlọ́run ń bẹ ó sì máa ń fi nǹkan hàn yàn lójú oorun, àwọn ló wà fún. So ìwọ tó bá mọ̀ pé wọ́n ti kó sí ọlọ́pọlọ pé àlá ò ní túmọ̀, jáde sọ fún ọ pálàgọ́, kò wulẹ̀ sí fún ọ, máa bá àwọn ohun tó bá mọ̀ máa bá lọ bá ń tiẹ̀. Ṣùgbọ́n eléyìí ó jẹ́ ìgbésẹ̀ ti ẹ̀mí. Kí ni àwọn ohun tí o mọ̀ rí tó mọ̀ lálàlà nígbà tí ọmọ ìrankíran tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ òdì sí ọ? Alákọ̀ọ́kọ́ rí, màá kàn yan kánkànkàn kó lè bá tètè pé ó lè wà lójú oorun kó lálàá wípé àwọn ọdẹ wọ́n ń wá ẹnìkan bọ̀ nínú ilé lọ́dọ̀ rẹ̀, ṣùgbọ́n ẹni tó ṣáájú wọn ó bojú òrojú ẹ̀. O lè rí pé àwọn ọdẹ wọ́n ń wá ẹnìkan bọ̀ nínú ilé rẹ̀, wọ́n ó wọlé rẹ̀, wọ́n máa wá ọ, ìwọ gangan wọ́n ń wá. Ṣùgbọ́n bó bá jẹ́ ẹni tẹ́mi Ọlọ́run gbé pamọ́, ó mọ̀ rí pé ó mọ̀ pé wọ́n ń wá, ó fẹ́ kí wọ́n rí ọ, ìwọ náà wá rí pé wọ́n rí ọ. Sórí tó bá wá lẹ́bùn ẹ̀mí mímọ́ dáadáa, sórí èyí tó bojú nínú wọn, ó ní agbára ojú àlá àti ìgboyà láti ṣí ojú ẹ̀. Tó o bá ṣí ojú ẹ̀, ó lè mọ̀ wípé kòkòrò tó ń jẹ̀fọ́, ìdí ẹ̀fọ́ ló wà. Bó ṣe rí nù. Àwọn àpẹẹrẹ àlá kejì tí o rí, o lè rí àwọn kan bíi agbésùnmọ̀mí tàbí àwọn tọ́ọ̀gì tí ń fa wàhálà káàkiri lójú wàá sáàrí wọn. Bó bá ṣe ń gbúrò wọn tán ń bọ̀ lọ́ọ̀kan lójú àlá, ó kàn rí pé lójijì wọ́n wọnú yàrá tó ti máa ń sùn, wọ́n wọnú rẹ̀, wọ́n wá dojú kọ. Àwọn àlá yìí ló ń sọ fún ọ wípé ẹni tó súnmọ́ bí iṣan ọrùn ló ń fẹ́ ẹ̀mí rẹ̀, ló ń lépa rẹ̀, ó sì ti ń gbégbésẹ̀ òdì nípa rẹ̀ tó ní agbára gan. So ẹlẹ́ẹ̀kẹta, ó lè rí ìyàwó rẹ̀ kó jókòó ní pálọ̀ kó wá máa fi ejò ṣeré, ejò bí ejò olóró, bóyá bí ìsèbé, ọká, sòró, èyí tí wọ́n grìn yẹn là ń pè ń sòró lórí ọ̀dọ̀ tí wá ń bì, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀, ejò olóró kó wá máa fi ṣeré, eléyìí léwu púpọ̀ púpọ̀. So àwọn àpẹẹrẹ yìí ló mọ̀ rí nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ láti wá ẹ̀mí rẹ, láti àtáàkì ẹ, láti kọlù ọ. Ó lè jẹ́ pé wọ́n ti ń lọ ilé aláwo láti ṣàṣì ọ, ó lè jẹ́ pé wọ́n ti wọ ẹgbẹ́ òkùnkùn láti ṣe ọ níbi. Ọlọ́run náà ò ní dáálé, kò ní yé tú àṣírí wọn. Ìmí tó tún rí lélẹ̀, ó lè rí wípé òkùnkùn ṣúbo ilé tó ń gbé. Nínú ilé tó ń gbé, ó lè rí pé òkùnkùn ó ṣúbo mọ́lẹ̀. Jẹ́ mú mọ́ ilé. Tó o bá rí pé òkùnkùn ṣúbo ilé yẹn mọ́lẹ̀, àbọ̀dé ti wà nínú ilé fún ọ. Then ó tún lè jẹ́ tó mú mélé wípé ó lè rí pé gbogbo àdúgbò tó wà yẹn ó wà nínú òkùnkùn. Ó wá sá jáde, ó wá rí pé bó ṣe sá jáde ládùúgbò yẹn, ìmọ́lẹ̀ wá ń tẹ̀lé ọ kiri. Sórí eléyìí ìmọ̀ sábà fara hàn yẹn nígbà tí ọmọ ìrankíran bá ti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ ládùúgbò tàbí ọ̀rẹ́ rẹ̀ níta láti ṣe ọkàn rẹ̀ níbi. Bẹ́ẹ̀ ni, o lè rí eléyìí bẹ́ẹ̀.
so ìmí ń bẹ tó tún rí ṣe rí àwọn ọmọ ìrankíran nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kọlu èèyàn tí ó bá di pé nípa tẹ̀mí wọn àròǹtọ̀ ń kọlù dáadáa wọn ó gbé sípa tara sórí wá rí tí ìṣòro yẹn bá ti fẹ́ tó bá ti ń kọlu ètò ìṣúná rẹ tó di pé bí okòwò rẹ ò lọ déédéé mọ́ o lè rí ní àlá kọ́ ló ń sọ fún ọ ibi tí ìṣòro ń ti wá o lè rí ara rẹ ní hóhò lójú oorun kó wá jẹ́ pé ìyàwó rẹ tó fẹ́ lé ni ló tú ọ sí hóhò láàrin o lè ríra rẹ láàrin ọjà tàbí ní oríta ládùúgbò tó wá jẹ́ pé ìyàwó rẹ yẹn ó wá tú ọ sí hóhò níbí rẹ̀ ìhìnà ti ń bẹ lórí òrùlé náà díẹ̀díẹ̀ ìmíì tó tún rí nígbà bá di pọ́mọ ìrankíran ti gbàbọ̀dé fún ọ o lè rí ẹni tó jọ́ lójú oorun kó wá bọ́ ọ nínú ilé kó wá fi ọwọ́ gá ọ lọ́rùn báyìí bí ìgbà kó fẹ́ fún ọ lọ́rùn pa o lè rí yẹn bẹ́ẹ̀ pé o sì rẹ́ nìkan ó sì wá jọ ìyàwó rẹ o àfi bó ṣe kì ọ lọ́rùn mọ́lẹ̀ tó fẹ́ fún ọ lọ́rùn pa tó bá jẹ́ni tó ní agbára ẹ̀mí mímọ́ kò ní rí ọrùn yẹn fún kò ní rí fún bẹ́ẹ̀ ni kò ní rí fún bẹ́ẹ̀ ni so wá rí tí ọmọ ìrankíran tó bá ti mú àlè yíyàn mọ́ wọ́n máa sábà yan àlè sẹ́ẹ̀sì rí bí ọkùnrin bá fẹ́ ìyàwó tí ń yan àlè automatically okòwò rẹ̀ ò ní lọ wájú mọ́ ní lọ wájú mọ́ taratara so wá rí tó bá ti ní ìyàwó tí tó bá ti jẹ́ wípé ìyàwó rẹ̀ ti ń mú àlè mọ́ ogun tí fi ń jà ọ́ tó sì jẹ́ wípé ó ti fi ogun ó ti fi ojú ara rẹ̀ ó ti fi nǹkan sí láti jà ọ́ lógun jẹ́ ń lò báwọn tàbí kó jẹ́ páwọn àlè rẹ̀ wọ́n ṣiṣẹ́ hùn ó rí ó tọ́ lólobó ó lè rí ṣẹ́rẹ́ lè yàtọ̀ sí tọkọ ọ̀run yàtọ̀ nígbò bá dé àárín ká kẹ́kọ̀ọ́ nípa ọkọ ọ̀run ṣùgbọ́n lè yàtọ̀ sórí tó bá rírú ìran báyìí tó bá rírú àlá báyìí ó lè jẹ́gbà tó ti jí tán dàjí lórun kan ra kàn fẹ́rẹ́fẹ́ ó bá rẹ́ nìkan bóyá bí olóṣèlú ńlá kan ó rẹ́ nìkan tó jẹ́ bí prominent people ó rí tí ó wọlé tí ìyàwó rẹ̀ lọ láti ní àṣepọ̀ pẹ̀lú ẹ̀ lójú rẹ̀ tó sì ní lè ṣe nǹkan kan so ó rí bẹ́ẹ̀ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mi fẹ́ expatiate lórí ẹ̀ ìgbà míì bẹ tó tún lè rí àwọn ìgbà tó tún lè rí ìran yẹn ní bí ọwọ́ ọ̀sán bóyá o wà ń bì kan láfẹ́fẹ́ fẹ́ sí ọlọ́run yẹn kàn kàn ọ́ lọ fẹ́ ó tún rí bẹ́ẹ̀ so ó yàtọ̀ sí tọkọ ọ̀run eléyìí ń túmọ̀ sí wípé ẹni tó gbé ilé yẹn ó ti nà sẹ́ẹ̀ta nǹkan sì ti ń bẹ lára rẹ̀ tó ń ṣe ìjàmbá fún ìwọ gangan alára now eléyìí ló wà rí nígbà tí wọ́n bá ń gbègbèsè láti kọlu ẹ̀mí rẹ̀ ó rí eléyìí ó lè rí igi eléso tó gún wà sórí igi eléso yìí ó máa ń jẹ́ nǹkan kan ó máa ń nítumọ̀ kan jẹ́ n kọ́kọ́ sọ báyìí pé tó bá jẹ́ ọkùnrin tó ń pèsè fún ilé rẹ̀ tẹ́lẹ̀ tó ń tẹ́kí alé rẹ̀ ò ń ṣe gbogbo ẹ̀ dáadáa bó ṣe yẹ kó wà igi eléso ni ọ́ ó wàá rí igi eléso tó gún wà ó lè jẹ́ igi ọsàn ó lè jẹ́ igi eléso tó ní èso lórí tó pọ̀ ó wàá rí tí ìyàwó rẹ̀ wá ń gé igi yẹn ó ń gé sórí tó bá ti lálàá ọmọ ò direct ni sórí tó bá ti lálàá wọ́n pé mo sọ fún ọ pé ìwọ ni igi eléso tán ń gé yẹn so tó bá ti lálàá yẹn ọmọ nǹkan ti dé ó fẹ́ mẹ́mí rẹ lọ ó ti fẹ́ mẹ́mí rẹ lọ́nu nígbà tí ṣẹ́rí lè mọ́ sábà ṣẹlẹ̀ nígbà tí ó bá yẹ̀ di pé ìyàwó èèyàn bẹ̀rẹ̀ sí gbégbèsè òdì ó ń bá àwọn ẹgbẹ́ búburú tó jẹ́ gbé òkùnkùn tàbí àwọn aṣẹ́wó nǹkan kó bẹ̀rẹ̀ sí bá wọn rìn àwọn single mothers gbogbo bẹ̀rẹ̀ sí bá wọn rìn èèyàn máa ń lá ilé yìí wípé ó kàn lè rí i pé ó wà nínú ilé ìwọ àtàwọn ọmọ jókòó ó wá lè rí i pé òkùnkùn wà níta ìyàwó rẹ̀ bá bínú ó nínú òkùnkùn yẹn gangan lòun ń lọ ó sì já ó fi ń fa para pé mọ́ lọ́mọ́ ó sì já ọwọ́ rẹ̀ ó sì wọnú òkùnkùn yẹn lọ bẹ́ẹ̀ àlá yẹn ń sọ fún ọ wípé ẹni tó fẹ́ tẹ́lẹ̀ o nǹkan ló rí mọ́ báyìí òun ti bá ayé lọ ní tiẹ̀
òun ti bá ayé lọ ní tiẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìkan wá ń bẹ tó tún wá lè rí, ìkan ń bẹ tó tún lè rí ni pé tí wọ́n bá so ọ́ mọ́lẹ̀ bí ẹran, pé wọ́n so ọ́ mọ́lẹ̀ bí ẹran, wọ́n so ọ́ mọ́lẹ̀ bí ẹran sórí àlá yẹn le gan. Èèyàn méjì láyé ló lágbára láti so ọkùnrin mọ́lẹ̀ bí ẹran, ìyá tó bí ọ tàbí ìyàwó rẹ̀. Ìyá tó bí ọ tàbí ìyàwó rẹ̀. So tó bá rí tán so ọ́ mọ́lẹ̀ bí ẹran, ogun tó súnmọ́ bí iṣan ẹrùn ni. Kí lógun yẹn mean? Pé wọ́n ti sọ ọ́ dẹdun arinlẹ̀. Ìwọ náà rí situation tó wà lọ́wọ́lọ́wọ́, ó rí situation yẹn lọ́wọ́lọ́wọ́ pé ìwọ tó yẹ kó wà nípò ńlá kọ́ ló wà nípò ńlá. Ibi tó ti yẹ iṣẹ́ tó ń ṣe tó yẹ kó mọ̀ rí bóyá bíi 5 million, ó wà rí pé bíi 50 naira ní jáde ńbẹ̀. Bẹ́ẹ̀ ló ṣe rí o, 50 naira yẹn kò ní bọ́ délé. Ó rí pé gbogbo iṣẹ́ tó bá ṣe gbèsè ni ó mọ̀ já sí ní àwọn àkókò yẹn, torí pé orí ìdè ló wà o, àwọn alágbára ló sì so ọ́ mọ́lẹ̀. Tó bá rárá ríra rẹ pé nílé àná yín wọ́n ń ṣe nǹkan kan, àìmí mo tún sọ yìí, wọ́n ń ṣe nǹkan kankan, wọ́n wá rí wípé ẹ tò lọ́wọ́ ọ̀wọ́, wọ́n wá ń gbá yín lẹ́gbàá ń bẹ̀. Ìyẹn ni pé ìdílé ọmọ ìrankíran ló ti jáde, ọwọ́ wọn sì ti tẹ̀ ọ́. Ogun tí ń jà wọ́n ràn wọn, ó ti tọpọ lé ọ. Bẹ́ẹ̀ ni, sórí ipò tí bàbá ìyàwó rẹ wà torí ipò yẹn náà wọ́n fà wọ́n náà sí yẹn. Ogun tó jà lójú ikú ó ti kù sí wọ́n náà. Jọ̀ọ́ dákun tètè mọ́ gba àdúrà. Mi ní fẹ́ sọ àwọn tó kù níbi bí àwọn tí mo kàn ra mẹ́nubà fèrèfèrè náà, ṣiṣẹ́ lé wọn lórí. Ìwọ tó bá jẹ́ pé o ti ń rí wọn, o sì rí situation tó wà pé kò tẹ́ ọ lọ́rùn, mo kàn mọ̀ọ́mọ̀ sọ eléyìí láti jẹ́ kó mọ̀ pé kì í ṣe pé Ọlọ́run máa ń káwọ́ gbéra nígbà tí ogun bá ń jáàyàn, ìmọ̀ táàyàn lólobó nínú àlá. Ó rí pé Ọlọ́run sọ nínú ìwé mímọ́ wípé ní ìkẹyìn ọjọ́ òun ó tú ẹ̀mí òun sí ara ènìyàn gbogbo. Ó láwọn èèyàn mọ lálàá, wọn ó ríran, wọn ó sọ tẹ́lẹ̀. Ọlọ́run náà sì tún sọ nínú Bíbélì wípé bí òun bá pe wòlíì tẹ́ ẹnìkan pé rẹ̀ ní wòlíì, pé òun ó mọ fara hàn lójú ìran àti lójú àlá. So àlá jẹ́ ẹ̀bùn tọ́lọ́run fún gbogbo ènìyàn. Kèfèrí ńlá kò di dandan gbé o bá tó gba Jésù ló tó, rárá, kó tó gba Jésù sọ ọmọ lálàá ni. Kèfèrí ńlá tá àlá yẹn sì jẹ́ original. Ẹ ra àwọn ọba nínú Bíbélì tí wọ́n lálàá. Ọba tó lálàá láyé Dáníẹ́lì, ẹ rí i pé kèfèrí ni kò mọ Ọlọ́run. Fáráò tó lálàá láyé Jósẹ́fù, ẹ rí i pé kèfèrí ni kò mọ Ọlọ́run. Ṣùgbọ́n Ọlọ́run fi ohun ìjìnlẹ̀, ohun tí ń bọ̀ níwájú ó fi hàn. So kì í ṣe pé Ọlọ́run máa káwọ́ gbéra nígbà tí ogun tó súnmọ́ níbi ìsọ̀rùn bá dìde sí ẹ̀mí ènìyàn. Ọlọ́run sábà máa communicate through proverb, through parables. So parable tọ́lọ́run fi communicate ni pé kó fi hàn ẹ́ lójú àlá pé nǹkan báyìí ń bọ̀, ó wá kókó mọ̀ túmọ̀ rẹ̀, tàbí kó súnmọ́ Ọlọ́run kó mọ̀ gbàdúrà. Bí èyàn ó bá bọ́ nínú ìgbèkùn ọmọ ìrankíran, yóò jẹ́ ẹni tó ń gbàdúrà tó sì fẹ́ràn Ọlọ́run dáadáa. Kí Ọlọ́run ràn wá lọ́wọ́.